Yorùbá bọ̀ wọ́n ní pé ẹni tó bá mọ̀nà làájí ó tọ̀, tó bá sì tọ̀ yóò fọ̀nà hàn ni. Orúkọ tèmi ni Sọjí Abíọ́jẹ́lá, mo jẹ́ atọ́kùn ètò fún Àwòrán Láyé, ètò tó máa ń lọ ní ìkànnì Parrot FM nílùú Ògbómọ̀ṣọ́. Bẹ́ẹ̀ pẹ̀lú ni mò ń tukọ̀ ètò ti ìjọ onítẹ̀bọmi yẹn, ilé ẹ̀kọ́ àwọn olùkọ́ni fún iṣẹ́ ìránṣẹ́ ìwàásù lórí ìjọ ní Parrot yìí náà pẹ̀lú. Bẹ́ẹ̀ pẹ̀lú mò ń tukọ̀ àwọn ètò mìíràn bí àròtọ̀, ìjìnlẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mò ń fi àǹfààní yìí pe gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò mí pé kí ẹ darapọ̀, kí ẹ jẹ́ alábàápín pẹ̀lú ìkànnì AIF ní orí tí olóyìnbó ń pè ní YouTube yín. Nínú ìkànnì yìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ olówó à ń bẹ̀ o. Ẹ wò ó àwọn nǹkan tó jẹ́ pé ẹ gbọ́ tẹ̀yìn gan ò ní gbàgbé, àwọn ohun ìṣẹ̀dálẹ̀ tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ la kà sí mọ́. Ìkànnì ilẹ̀ ti máa rí Yorùbá pé ìṣẹ̀ṣe làgbà. Bá a bá ní àrántí orírun wa mọ́ ara wa là ń tàn jẹ o. Ìkànnì AIF ní YouTube, ibẹ̀ ni a ti máa rí gbogbo èdè Yorùbá tó jìnnà korokoro. Ibẹ̀ láti máa rí ìtumọ̀ àwọn òwe tí ó jẹ́ kí a rántí ibi tí a bí wa sí. Ibẹ̀ láti máa kọ́ nípa àwọn ìjìnlẹ̀ Yorùbá tí a ti gbàgbé, àwọn nǹkan tí a ti tanù, àwọn nǹkan tí à ń sì gbé síra wọn. Orúkọ mi náà ni Sọjí Abíọ́jẹ́lá. Ẹ wò ó bí ẹ bá fẹ́ rántí orírun yín bí ọmọ Yorùbá, ìkànnì AIF òun ni kí ẹ kàn sí. Ẹ fẹ́ràn rẹ̀ kí ẹ sì pín káàkiri. Ó dìgbà kan náà.